torí tẹ́ kí sọ náà ni gbogbo àwọn àgbàlagbà ti sọ yìí àmọ́ bàbá àgbà ń kó ká ilé yín lá máa kí ilé yín lá máa yìn kò sí bí táìmù ṣe fẹ́ lo tó táà ní kílé yín àfáà kan ló sọ̀rọ̀ ó wá ní orin tó kọ yẹn lèmi bá fẹ́ fi kí yín bàbá àgbà Khalifa lóṣòdì ní kí wọ́n máa sọ fún yín wípé wà innaka lal mawla lẹ́sí bí ká kìtẹ́dí wà innaka la najmun lẹ́sí bí ká àtẹ́dì wà anta lẹ́sí alamutani turikọ́lì wùlá bàbá Khalifa lóṣòdì ní bẹ́ẹ̀ fún bàbá àgbà ń kó kà wà anta lẹ́sí balagita ní kùlàmọ̀kìsọ́dì wà anta lẹ́sí àgáfùtà ní kùlàgáyàtìn mọ̀ṣẹ́ ìtú ilé yà fáwọkọ̀ ànàkè òsàdì. mo ní tu torí táìmù ti lọ mọ̀ yín káwọn yẹn galaga tẹ́wà lórí ìjókòó lẹ ti gbọ́rọ̀ yẹn yé bàbá àgbà lóṣòdì wọn sọ pé bàbá àgbà ní kókà ọlá yín làwọn ń jẹ láyé títí táwọn fi lọ ọlá yín làwọn tún ń jẹ lálẹ́ kíámọ̀ tí o bá aṣọ lálẹ́ ọba àgbà ń kókà ní ẹ̀yìn ọba àgbà Khalifa lóṣòdì ò ní rí báyìí kò ní máa dùn báyìí kò ní máa yé wá báyìí àmọ́ ọba àgbà Khalifa lóṣòdì ní kí wọ́n máa sọ fún yín pé kò tí ilé ọba àgbà ń kókà tí ó fi bàjẹ́ Ọlọ́run ní dà síbẹ̀ ẹ̀yin yẹn bá mi sàmì ni bá mi sàmì dáadáa abá Sheikh Muhammad Suleiman Báyé adamallahu hayatahu Ọlọ́run dákun bá dà yín lágbà sí Ọlọ́run dákun àti rìn àti ndó dákun má bá yín Ọlọ́run dákun má yẹ ká máa rí yín banújẹ́ àmín ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. sallam. ó wá mẹ́sẹ̀jì tí mo máa pàṣẹ sí ẹ̀yin ìyá mi lágbolé mo kí yín o ẹ̀yin ìyá mi méjèèjì mo kí yín Ọlọ́run já rí yín pẹ́ àmín torí lisanu lùbẹ́ẹ̀tì lèmi gbogbo lélẹ̀ mi ń bá gbogbo lélẹ̀ mi ń represent ẹ dákun ọ̀rọ̀ tí mo máa bá yín sọ ni wípé Al-Qur'an ó jẹ́ kó yé wa ó ní ẹni tó bá ti ń tẹ̀lé Ànábì wa Muhammad ẹni tó bá dẹ̀ ti tún wà nínú ojú ọ̀nà Sufi yìí ó gbọ́dọ̀ lọ mójútó nǹkan tá Ànábì wa Muhammad ní ká mójútó Yayi TV mo kí yín kò ní bàjẹ́ láíláí tó Al-Qur'an sọ wípé innal lazina amanu bismillahir rahmanir rahim innal lazina amanu wa amilu soliyati ulaika kanat lahum jannatul firdausi nuzula ẹni tó bá ti nígbàgbọ́ sáwọ Ọlọ́run tó dẹ̀ ti ń ṣiṣẹ́ rere iṣẹ́ rere wo ni Ànábì wa Muhammad Ànábì jẹ́ kó yé wa pé àwọn iṣẹ́ mẹ́rin kan wà tó yẹ kí tíyẹn bá ṣe yẹn wọn ní àlìjánnà ẹni tó bá fẹ́ wọnú àlìjánnà tó bá dẹ̀ fẹ́ bá Ànábì wa Muhammad wọnú àlìjánnà ó gbọ́dọ̀ mójútó iṣẹ́ mẹ́rin yìí alákùnrin yẹn ló lọ bá Ànábì wa Muhammad Ànábì wọn sọ fún alákùnrin yẹn wípé tó bá fẹ́ wọnú àlìjánnà dákun mójútó nǹkan mẹ́rin yìí kí ni nǹkan mẹ́rin yẹn náà ẹ̀yin ìyá mi dákun Ànábì ní afushi salama dákun gbogbo ibi tó bá wà láyé pátá dákun máa fọ́n ìkẹ́ Ànábì wa Muhammad ká ni máa fọ́n ìkẹ́ Ọlọ́run ọba ká ni kí ìkẹ́ Ọlọ́run lè bá wọn náà wà á ti bi lè kàlẹ́ àmọ́ gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ máa sọ láyé dákun yóò mọ dùn máa sọ̀rọ̀ tí ó máa bá ọmọlàkejì nínú jẹ́ dákun gbogbo ọ̀rọ̀ tó máa sọ jẹ́ kó máa jẹ́ kí ni kó máa dùn gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad náà ṣe ń dùn fún àwọn sàábé ó wá ní wà á ti ìmìtọ̀ àmọ́ dákun gbogbo agbára tọ́lọ́run bá fún ẹ tó fi ń ráyè sọ pé ìwọ náà ń pe ààrẹ lólówó àbí ìwọ náà ń pe ààrẹ ní nǹkan máa bọ́ àwọn èèyàn máa fọ́ àwọn èèyàn lóúnjẹ wàsọ́lì bíi léèlì wà nọ́ọ̀sì níyàmùn ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ tó bá fẹ́ wọnú àlìjánnà tó bá fẹ́ wọnú àlìjánnà pẹ̀lú Ànábì wa Muhammad máa kírun lóru kó máa dìde lóru ní táìmù táwọn èèyàn bá ń ṣe kíni tó bá ń sùn tẹ̀díkúlù lè jannata bí sàlámìn ìwọ náà wọnú àlìjánnà wàá bá Ànábì wa Muhammad wọnú àlìjánnà Al-Qur'an fi sọ wípé innal lazina amanu wa amilu soliyat kanat lahum jannatul firdausi nuzula ẹni tó bá fẹ́ wọnú firdausi nuzula yẹn ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ mójútó nǹkan mẹ́rin tí Ànábì wa Muhammad ní kí àwọn mójútó ó wá ní khalidina fiya la yabghuna anha ìwàlà ó mọ̀ bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ní wassalamu alaikum li sadatu min inzihim akidama fawqa al-jibal in lam akun min ufali bi ubihim izi waja fabjahim wa bi izihim tayyib lana aishalaya waqtim lana bil khayriya man lana rabbu siwa ya rabbana salli ala khayr lana mimman ala على السماوات الأولى بإذن ربي العلي تعنية ربي بمديعة شفي بالمنطق البديع أبكي بيا مؤملي
ألم بشهر المولد شهر الأولى وسدد شهر النبي أحمد شهر الربيع الأول قد قص بربه إذ كان كربه الأرض وشفيه بكل كتب معدل ألم بشهر الفرعي شهر الذهب الطري وفقرنا والمرعي شهر النبي الأفضل شهر الفلاح والسرور شهر به سعد الدهور وشعين بين الشهور متوج مكلل أعلم بشهر الفاتح إغلاق قون الفاتح من قص بالفواتح وهذا ختم الملل أعلم بشهر المولد زغرنا بالماتد أصل الوصول لسيدي حبيبنا المبجل ألم بشهر زغرنا بالماتد أصل الوصول لسيدي حبيبنا المبجل قد كان خير مرسل قبل الوجود الأول ولم يكن من جلال يصلنا المؤصل الله بجا مولدي ذكرنا بالماتد أصل الوصول لسيدي حبيبنا مبجل لم يدري قوي والخالق خالق والخلق سوى لله اللي هاكي اللي علاكي أو مرسلي ألم بشهر مولدي ذكرنا أصل الوصول لسيدي حبيبنا المبجل الله فشانو شانو عجيب ورمزو رمز الحبيب رمز الحبيب في الحبيب في الأورفيق مشكلة الله بيجا المولد ذكرنا على أصل الوصول سيدي حبيبنا مبجل أنا قيد والفجر قبل الوجود الأول ولم يكن من جلال ليصلنا المؤصل ألم بشهر ذكرنا بالماتد أصل الوصول لسيدي حبيبنا المبجل حبيبنا المبجل حبيبنا المبجل ببدر قبرك يا كالأنبياء يا سماء مطولت يا سماء اللهم صل على محمد اللهم صل على اللهم صل على محمد. ẹ bá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. a panupọ̀ ṣe lé eláfi. a ti wá ṣe kúlọ̀ aláwòlé fún bàbá wa
Mọ̀lánà Barak Limited Limited Billah. Allahu ta'ala. Inú oore tí Ọlọ́run ṣe fún àfa wa ni pé a kì í tọ́ra wa. Allahu akbar. Honestly speaking, àmàgàrà sórí ta bá display níta wàláhì làásìm bá ṣe rí ń kọ̀rọ̀ nìyẹn. A ní discipline level ńlẹ̀. Sórí pé mo fọlọ́ ń búra. Àwọn pé àwọn àtàwọn àlefa àti ẹgbẹgbẹ wọn jẹ́ manage ara wọn a perfect Ọlọ́run perfect kọ́lọ́ má jẹ́ ó bàjẹ́. Alhamdulillah amina. Bismillahil ilafi. Bismillahir rahmanir rahim. Ilafi Quraysh. Ilafi himrata shita'i wa sayf. Falyabudu rabba hadhal bayt. Alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Ìdí tí mo fi sọ ni pé ìgbà tá lè bá gbé máìkì lẹ̀ wọ́n ní kí n jọ káwọn ṣàdúrà fún wa. Sígbà tẹ́ ẹ máa ṣàdúrà wa àdúrà láéláé ní gbogbo ìlàdúrà fi tíya. So yìí tẹ́ bá ṣe ní gbangba yìí kọ́ làdúrà èyí tí ẹ̀ ń ṣe ní kọ̀rọ̀ yẹn lójúlówó àdúrà so kò sí problem níbi yẹn kú lọ́la fáfá wa gbà. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad.